ìkànnì yìí, ìdààmú ayé ò ní jẹ́ tiwa tọmọtọmọ. A kú àsìkò yìí, àsìkò tá à ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní àdúrà wa yóò gbà lágbára Ọlọ́run. Gbogbo àwa tí a wà lórí ìjọba àtàwa tá à sí lórí ìjọba ṣùgbọ́n tá a wà nínú oṣù tá a ti ń bọ́lọ́run sọ̀rọ̀ tọ́lọ́run pa méjèèjì pọ̀ tó jẹ́ ọ̀kan ṣoṣo níwájú Ọlọ́run, àtàwẹ̀ kìrìsìtẹ́nì àtàwẹ̀ mùsùlùmí, gbogbo ẹ̀ bọ́ síjọ́ kan náà, kò fẹ́ẹ̀ wọ́pọ̀ rí, ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kan ṣoṣo. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì o, torí ọ̀pọ̀lọpọ̀ wa náà a kàn wá ń bẹ̀ à ń gbà náà ni, ìbẹ̀rù Ọlọ́run ò sí lọ́kàn wa. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà, àwa ń bẹ̀ yín ni, ẹ jẹ́ a fi tọlọ́run ṣe ohunkóhun tá a bá fẹ́ ṣe. Ṣé ẹ mọ̀ wípé èyí tá a tún gbé wá lọ́sàn-án òní, ọ̀pọ̀lọpọ̀ wa là ń sọ̀rọ̀ nípa Rufai. Òótọ́ ni Rufai olóṣèlú pàtàkì ni ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àwọn tó bá ní tọ̀ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀, pàápàá jùlọ nínú àwọn ìran Fulani. Apàṣẹ wàá ni, wọn lè ka mẹ́wàá kan tó múrú wọn bí wọn ò bá mú wọn síwájú. Ṣùgbọ́n ara ń ta máa ń sọ rèé, agbára nígbà míì tó bá wà nípò lónìí o lè mọ́ wà ń bẹ̀ títí láéláé o. Ẹni tó dẹ̀ yẹ kéèyàn máa bẹ̀rù jù, ẹni tí ò bá tí ì sún dókè ni. Rufai tó bọ́ sí akóló àwọn DSS ní ìsìn, Rufai yìí ó ti wá sílùú Èkó rí, ọlọ́ọ̀lú Èkó rí láyé ìṣèjọba Ambode, tó ní tí Tinubu, ààrẹ Tinubu ní ìsìn tó bá jẹ́ bàbá àṣàlẹ̀ ọjẹ́ sílùú Èkó kí wọ́n múra láti gbà lọ́wọ́ ẹ̀. Àwọn ọ̀ràn lórílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn kò mọ̀ pé ààrẹ Tinubu ó lè di ààrẹ. Tá a bá ń sọ pé ohun gbogbo tá a bá ń ṣe ká máa rántí ọ̀la, ara rẹ̀ rèé o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Rufai sọ tó fi kó sákóló, ẹyọ kan là ń gbé káàkiri, méjì ni. Lẹ́yìn wọ́n fi sọ wípé ó ti tanná ran ara rẹ̀ nídìí. Àkọ́kọ́ ni wípé ó lóun tap kọ́ọ̀lù Ribadu tó jẹ́ mínísítà ètò ààbò kékeré, ó sì lòdì sófin, wọ́n sì lè gbé, wọ́n sì ti gbé. Ẹlẹ́ẹ̀kejì mà, ó ní Ribadu ó ímpọ́ọ̀tì àwọn kẹ́míkà kan tí kẹ́míkà ọ̀hún dẹ̀ jẹ́ kẹ́míkà tó léwu. Ó ní kán tanná wò, ó sọ̀gbà ó sọ àkókò allegedly pé kán bi léèrè kí ló fẹ́ fi ṣe. Tá a bá ní ká tanná wo àwọn ọ̀rọ̀ yìí léyìí tí ó jẹ́ pé kì í ṣe iṣẹ́ tiwa, iṣẹ́ àwọn agbófinró ni. Níbi tá a bá ti ń tanná wò, àwọn èèyàn míì máa sọ pé kí ló kàn wọ́n? Ó kàn wá, a lè ṣe ni. Nígbà táwọn agbófinró bá tanná wo gbogbo ọ̀rọ̀ yìí tán, láṣẹ̀ṣẹ̀ kan kúrò ilé ẹjọ́. Èyí tó dẹ̀ wá jẹ́ ní tá à ń gbé kiri ni pé ó táàpù fóònù, ìyẹn ló gbalẹ̀. Èyí tí Ribadu tó yẹ kán tún sọ̀rọ̀ lé lórí ni ti kẹ́míkà tí wọ́n ní Rufai sọ pé wọ́n import tó dẹ̀ jẹ́ kẹ́míkà olóró tí wọn kì í ṣe dókítọ̀, tí wọn ò dẹ̀ ń ṣe iléeṣẹ́ apò ògùn. Ṣe rí, a lè máa fi gbogbo nǹkan ṣe òṣèlú bá a ti ń ṣe é bọ̀ ká sì tún dákẹ́. Kò sí tí ń bọ̀ lókè tílé ò gbà, ikú lòpin ẹ̀dá oní gbogbo. Ẹ jẹ́ wá padà sórí àwọn northerners. Tá a bá ní northerners, àwọn Fulani lèmi ń sọ, mi ì sọ àwọn Haúsá
àwọn Haúsá díẹ̀ lè lẹ̀dí àpò pọ̀, ṣùgbọ́n Fúlàní àwọn ni wọ́n dominate ilẹ̀ Haúsá northerns báyìí. Àwọn ni wọ́n ń pàṣẹ, àwọn ni emir àwọn níbi gbogbo. Wọ́n ní wọ́n lọ sí lọ bá àwọn àjọ DSS, wọ́n protest àwọn èèyàn Rufai pé kan fi Rufai lẹ̀. Ìyẹn ni pé wọ́n ti ń gbógun ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn kan tún sọ pé kán má jẹ́ ó padà wá, kán lè kúrò lórí ìjọba. Ẹ jọ̀ọ́ sà, nítorí kíni? Kí ni Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ excellency lónìí, kí ni wọ́n ṣe tí ò dáa? Gbogbo wa la gbọ́ pé Rufai fẹnu ara ẹ̀ sọ àwọn nǹkan yìí. Arabi tá à ń bọ̀ lórí ọ̀rọ̀ kí àwọn Fúlàní kán máa impose ara wọn lé àwọn ènìyàn lórí, òun náà ni wọ́n fẹ́ ṣe lọ́dọ̀ ìjọba. Wọn à ní gbàgbọ́ nínú òfin. Tó bá dọjọ́ Wednesday, wọ́n máa arraign Rufai lọ sílé ẹjọ́ bí wọ́n ṣe sọ. Eléyìí ni wọn ò fẹ́ kó délé ẹjọ́. Bí wọn bá wá fẹ́ kí Rufai délé ẹjọ́, àwọn èèyàn míì tí wọ́n ti mú tí wọ́n ti gbé lọ sílé ẹjọ́ ńkọ́? Nítorí pé ó ti jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olóṣèlú wọn ni o. Ṣé bẹ́ẹ̀ la máa bá lọ? Ṣé àwọn èèyàn kan wà tí wọ́n sì gbọ́dọ̀ ju òfin lọ tàbí ju orílẹ̀-èdè lọ? Ìyẹn náà ló dífá fún ṣàríà tí wọ́n ń sọ pé dandan ni. Ìyẹn ni pé ayé dandan ni, dandan ni, dandan ni làwọn Fúlàní ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà tí ìran mi ò dẹ̀ lè gbèrú ayé bẹ́ẹ̀, kọ́wọ́ òfin má bàá. Kí lorúkọ aṣọ tí wọ́n nílé aláró tí wọ́n fi yàtọ̀ sáwọn yòókù? Àwa fọwọ́ sí kí Rufai àti ẹnikẹ́ni yàtọ̀ sí Fúlàní ìrankíran tó bá lòdì sófin, tó ṣe nǹkan tó lòdì sófin, a fẹ́ kí wọ́n máa gbé wọn lọ ilé ẹjọ́ kán lè mọ̀ wípé kò sẹ́ni tó jòfin orílẹ̀-èdè lọ. Bẹ́ẹ̀ làwọn tó ń pariwo ṣàríà. Òfin tó mú Rufai ló yẹ kó gbé àwọn ṣàríà council, torí kò yàtọ̀ sí bí ìgbà tí èèyàn fẹ́ dojú ìjọba bolẹ̀. Àwọn tó wá ń pariwo ń sìn pé kán fi Rufai sílẹ̀, wọn à jáde kán pariwo kán protest wípé àwọn terrorist ń pa ènìyàn, wọ́n dẹ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ wọn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn tá a wá ń sọ yìí kì í ṣe Fúlàní ara wọn. Àwọn middle belt ti yarí, wọ́n láwọn ò kì í ṣe north gangan, torí bẹ́ẹ̀ ni wọ́n ti ń pa àwọn èèyàn jù. Kristẹni ló pọ̀ lọ́dọ̀ wọn. Tí ẹ bá dẹ̀ wo àwọn ipa tí àwọn Rufai ti kó allegedly, pé wọn ò tiẹ̀ sọ̀rọ̀ pé kíní yìí ò dáa, ìpànìyàn ṣayọ̀ ò dáa, ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ká pa ẹgbẹ́ pọ̀, ọ̀rọ̀ 2027 nìkan ni wọ́n ń bá kiri, bí ẹni pé wọn ò gbọ́ èyí tó ń ṣẹlẹ̀. Ṣé ká wá sọ wípé wọ́n mọ̀ nípa ẹ̀ ni nítorí òṣèlú? Ẹ̀yin Fúlàní north, ẹ̀yin northerners, north Fúlàní, mi ò sọ pé gbogbo northerners o, ẹ lọ wábi jókòó sí. Gbogbo nǹkan ló lásìkò. Àsìkò ẹ̀san ló dé. Àsìkò kí agbára yípo padà ló dé. Àsìkò ká mọ impose èèyàn lé èèyàn lórí ló dé. Ká mú kọ́lọ́n kó bá wa ṣí délẹ̀dílẹ̀. Ẹ̀rọ bó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ta ló fẹ́ gbéná wojú olúmọkò Fúlàní? Ṣọmọ Nàìjíríà ni wọ́n. Enough is enough fún àwọn kabas Fúlàní. Bẹ́ẹ̀ ni, kò sí Fúlàní kabas tó ga ju òfin orílẹ̀-èdè lọ, nítorí wípé wọn kì í mú wọn. Ẹ worú Màlàmí nígbà tí Buhari wà láyé, ta ló tó sọ wípé Màlàmí ò ṣe eré? Àwọn èèyàn complain lórí ọ̀rọ̀ Ribadu náà o, nígbà tí wọ́n mú ìyẹn mínísítà wa ní ìsìn, tí wọ́n ní wọ́n mú àwọn Miyetti Alaba, wọn tí wọ́n ní wọ́n láwọn ń ṣọ́gbó pé ìjọba ló kó ìbọn AK-47 fún wọn allegedly. A sọ pé ìjọba ò láṣẹ àti kóbọn fẹ́ni tó bá wù, tó bá tọ́ lọ́nà òfin. A sọ wípé ìtí Ribadu ṣe dáa tàbí kò dáa,
ṣùgbọ́n ọ̀nà tán gbà kó fún wọn àti nǹkan táwọn ẹni yìí tí wọ́n ṣe pẹ̀lú ìbọn AK-47 là ń sọ nípa ẹ̀. Ìdájọ́ wo ló ṣẹlẹ̀ lórí ẹ̀? Now, ẹ wo bí agbára ṣe ń yí. Ẹ wo bí Rufai ṣe wọ kóló ìjọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ lábẹ́nú ìjọba, mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Wọ́n ní àlọ́ la máa rí lórí kéèsì tí Rufai bá ti juwọ́lẹ̀ fún ìjọba tó ti ṣe nǹkan tí ìjọba fẹ́, wọ́n rà ní rábọ̀. Wọ́n sọ bẹ́ẹ̀, wọ́n ní ni o. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Kẹ́ ẹ dẹ̀ tọpinpin, ẹ béèrè, ẹ jẹ́ kí gbogbo ayé ó gbọ́ níbo ni proof wà pé ìbádùn ímpọ́ọ̀tì oògùn olóró kẹ́míkà àti pé kí ló fẹ́ fi ṣe. Lóòótọ́ ló wà náà ìjọba. Eléyìí tá a sọ yìí kó lè fi ìjọba yín hàn gẹ́gẹ́ bí olódodo àti ìjọba tó ní ìlera tó péye lásìkò yìí ni. Bẹ́ẹ̀ ni, torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ kò ní í gún. Ẹ proof Rufai wrong torí false information kí ẹlòmíì má bàa máa gbérú ẹ̀ kiri. Torí inú ohun tó wọ́n ló sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyà rẹ̀ ti wà lókè, àgàgà àwọn tí kì í ṣe ẹ̀yà Fúlàní, pé ṣé èyí ṣe pé wọ́n fẹ́ máa fi kẹ́míkà yìí pa àwọn ènìyàn. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìjẹ́ ẹlẹ́sìnmẹ̀sìn dẹ̀ wà ńlẹ̀ tẹ́lẹ̀. Bóyá wọ́n ní Rufai tó sọ̀rọ̀ kó prove ẹ̀ o. Ẹ má jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ ó táàpù fóònù nìkan lọ̀rọ̀ tó máa lọ ilé ẹjọ́ o. Torí àìmọye kìrìsìtẹ́nì tí wọ́n ti pa, àìmọye ẹlẹ́sìn ìbílẹ̀, àìmọye ọmọ Yorùbá wọ́n gbógun lọ ilẹ̀ Ìgbò, ìyẹn àwọn terrorist tá à ń sọ yìí. Ó sì fẹ́ẹ̀ má sí lẹ́yìn àwọn Fúlàní tí wọn ò dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. Torí aṣíwájú nírú àwọn Rufai, ayé mọ̀ wọ́n sì mọ̀ pé ní tó bá sọ authentic ni. Kí ló sọ lórí ọ̀rọ̀ terrorism? Àwọn ayé ti ń dúró pé Rufai máa padà jòfin lọ. Wọ́n ń dúró. Iwájú la gbọ́dọ̀ máa lọ, àgbọ́dọ̀ lọ sẹ́yìn o. Láwọn ìlú tó lajú, àwọn ìlú tó dáa, àwọn olórí wọn ń wọ ẹ̀wọ̀n ṣeré ni nígbà tọ́wọ́ òfin bá tó wọn. Tọ́wọ́ òfin bá tó wọn, wọ́n ń wọ ẹ̀wọ̀n ṣeré ni. Rufai tó bẹ́ sí Tinubu, tó bẹ́ sí ààrẹ orílẹ̀-èdè yìí ní ìsìn nígbà wọn ò tí ì dá rẹ̀, kò mọ̀ pé nǹkan padà yí padà. Ẹ máa rántí ọ̀la gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nípò. Yàtọ̀ fún pé Tinubu ààrẹ orílẹ̀-èdè yìí jẹ́ àkàndá, tẹ́ ẹ bá wo ìtàn ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe padà láti gómìnà tán ṣe padà di ààrẹ orílẹ̀-èdè yìí, orí ló bá wọn ṣe. Ẹ̀dá ọ̀fẹ́ kan débẹ̀, àgàgà Muhammadu Buhari táwọn tì lẹ́yìn tí wọ́n gbé wá, níbi tẹ́ ti máa mọ̀ pé àfibi ṣólóore amóore sùn ní í ṣe ni àwọn èèyàn yìí. Fúlàní ni Ribadu tí Rufai fẹ̀sùn kàn. Fúlàní ni Rufai, ṣe rí kó dáa bẹ́ẹ̀. Ẹ̀yin DSS, nínú allegation yìí táwa wá ń sọ fún wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe, ó nídìí o. Gbogbo ẹ̀dá ló mọ̀ pé agbára ju agbára lọ. Èèyàn mímọ̀ sì ju èèyàn mímọ̀ lọ o. Ṣùgbọ́n kò lè sí current forever o. Kò lè sí champion forever o. Ẹ̀yin náà ẹ rántí Ọlọ́run. Ẹ rántí àsìkò tá a wà yìí tí àwẹ̀ méjèèjì wọnú ara wọn, kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run. Ìdí tá a fi ń sọ fún yín ni wípé bẹ́ẹ̀ bá fẹ́ hùwà, ẹ máa hùwà tó jẹ́ pé tí ẹ bá lọ tán, ayé ó ròyìn yín sí dáadáa. Àìmọye ìgbà táwọn èèyàn ti ń fi ẹ̀sùn ọ̀rọ̀ ṣàríà yìí àti ọ̀rọ̀ ìgbésùmọ̀mí tí wọ́n ti fi ń kan Rufai lábẹ́lé, allegedly. Ó ṣeéṣe kó jẹ́ nítorí pé kò sọ̀rọ̀, kò react. Àwọn tí ò dẹ̀ jáde lórí pé wọ́n ń pa ènìyàn,
tí wọ́n ń protest pé kán fi Rufai sílẹ̀ reason tiwọn ó yé wọn ibi tí wọ́n ti ń jẹnu wọ́n dẹ̀ fẹ́ kó gbọ́nà òṣèlú tẹ́ ẹ bá pariwo títí ẹ já mi ń bẹ̀ ni aráàlú ò já mi o torí tí kìnìún tó bá pa ọmọ tálíkà aráàlú ò ní sọ̀rọ̀ ẹjẹ́ ọpọmọ ọba gbogbo ọdẹ tó bá kù ní gbogbo ọdẹ tó wà nílùú yẹn ní ọwọ́ gbòòlò wọn ò rí kìnìún pa ọ ẹ jẹ́ kí lè jẹ́ àpẹẹrẹ rere ẹ má jẹ́ káyé máa sọ wípé Rufai ti padà sínú ẹgbẹ́ wọn ni ẹ ti ní yóò rí kí ni ṣe báwa mọ̀ òṣèlú ẹ má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ oògùn olóró kẹ́míkà tí Rufai sọ pé a nílò èsì lórí ẹ̀ o a nílò èsì lórí ẹ̀ o kì í ṣe ọ̀rọ̀ wọn táàpù fóònù nìkan o gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ ọmọ Yorùbá ó ń mì lókè kò ní jálé wa lórí ṣe bí ẹgbọ́ ti ọba tí wọ́n tún lọ pa ṣé nípínlẹ̀ Ọ̀ṣun àbí Oǹdó ẹ má bínú mo mix ẹ̀ ọba tí wọ́n ní kábíyèsí yẹn dúró digbí wọ́n sì padà pa náà ni ṣe rí pé kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ó ń fojoojúmọ́ bí obìnrin ẹyẹ wọn yìí lu ẹyẹ ni kò sì tí ì sọ náà àbáyọ ẹ kúrò nú igbó wa nìkan lọmọ Yorùbá sì ń wí wọn l'OPC ń wí olóyè Sunday Igboho ń sọ àwọn sì ń operate ẹgbọn tí wọn ṣe fún ìyá kan Ìbàdàn àbí nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ tún gbọyùn náà ṣé ẹ rí pé wọn ò yí padà ẹ mọ̀mọ̀ jẹ́ kán wọlé tán ogun Fúlàní ò kó Yorùbá rí o yàtọ̀ fún ti Kwara o tí Àfọ̀njá fọwọ́ ara rẹ̀ fa Fúlàní wá tí wọ́n sì padà gbàbọ̀dè fún nítorí ìjà tó wà láàrin wọn àtàláàfin ìgbà náà tí wọ́n fi yẹra fúnra wọn ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ ilẹ̀ Kwara wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá yòókù ẹ má jojú wa ó bó látọwọ́ Fúlàní ẹ̀yin kábíyèsí lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ bá wa fi tàwọn olóṣèlú yìí sílẹ̀ ẹ bá wa fi tàwọn tó wà lórí ìjọba yìí sílẹ̀ ẹ bá wa ṣe ń tó tọ́ ń tó yẹ alálẹ̀ ilẹ̀ yìí ó gbè yín ẹ nílá ilẹ̀ ẹlẹ̀ alẹ́ yín á dára ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá o Ṣeun Agboola lórúkọ tèmi ayé ń dúró dèjọba o lórí ọ̀rọ̀ kẹ́míkà tí wọ́n ní Rufai sọ pé allegedly Ribadu import ẹ jẹ́ àgbàpọ̀ parọ́ mọ́ Ribadu ni o tẹ́ ẹ bá wádìí tán tàbí ká gbà pé òótọ́ ni tẹ́ ẹ bá wádìí tán ká sì mọ̀dí tó ṣe rí bẹ́ẹ̀ léèyàn bá wà níjọba ó ṣeé ṣe kó láṣẹ láti ṣe àwọn nǹkan kan táwa ò mọ̀ ẹ jẹ́ á mọ̀ ẹ fi yé wa kí ni wọ́n fẹ́ẹ́ fi ṣe àbí irọ́ ni Rufai pamọ́ Ribadu Ọlọ́run á dúró tì wá ẹ ṣe bẹ́ẹ̀ tí ń wò wá.